بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وأصحابه وسلم أدعوك فون الله وبا الحمد لله أترى كاتي فون النبي محمد صلى الله عليه وسلم إكي الله وجرى جنجتنا لكم مبا نبي محمد أتي أمارا ليري أتاوان صحابة ري àbọ̀sẹ́kò rẹ̀ àsàlátù ọlọ́mùkárí gbogbo wa ní àpapọ̀ akíra wa ní kíkí ọlá ní kíkí tí ó pé méjì ní kíkí tá ma fi kíra wa nínú ọgbà ìdẹ̀ra àlìjánà kíkí yìí Ọlọ́run jẹ́ ó yé wa wípé ní òun ló dára kíkí tó ní àlàáfíà nínú tọ́lọ́run fi kíkí náà rán ẹni àlàáfíà táǹkì ní rasulun amin ọ̀nà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ní àkọ́kọ́ gẹ́gẹ́ bí àṣà wa láti rọ̀bá President General the League of Imam and Alfas the Secretary General bàbá Imamu Ìbàdàn the Grand Patron for the Rabita League of Imam and Alfa in Yoruba land àti gbogbo àwọn imam mo kí gbogbo àwọn olóyè wakilul ulama fakhrul ulama wazirul muslimin gbogbo wọn pátá ni akí àwọn olóyè ààrẹ bàbá àdínì àti aṣíwájú akí mọ́wákí ọ̀gá mi alfa mi agbẹ̀yìntẹ́yìn ṣe ọmọ ẹni tí gbogbo ẹni tí ó bá mọ̀ tí ń ṣe tí ó wù pé ní irú ọmọ báyìí ni kó fi gbẹ̀yìn tóun ò bá sí láyé mọ́ ọmọ tí ó máa bá iṣẹ́ bàbá lọ nígbàtí bàbá bá kú ò láyé alfa náà ni àwọn alfa wa Fadilatu Sheikh Habibullahi Adam Abdallah Ali Lórí kí Ọlọ́run kó bá wa ṣe àlékún àlàáfíà ara àlékún ẹ̀mí kí Ọlọ́run kó bá wa ṣe fún wọn mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápapọ̀ láwọn tó jìnà sí wa àtàwọn tí ó súnmọ́ wa lọ́kùnrin wọn àti lóbìnrin wọn gbogbo wa náà lákí mo kí ọ̀rẹ́ mi náà Sheikh Mustapha Hussein Dahak mo kí ọ̀rẹ́ mi dáadáa mo kí gbogbo àwọn alfa lápapọ̀ ìpè ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Nínú iṣẹ́ tí àwọn bàbá ní a wá ṣe kán tó gbé iṣẹ́ ńláńlá ilé wa lọ́wọ́ òun náà ni tá ń yànnàná tẹ́rí tá ń yànnàná yìí bí Ọlọ́run ò bá sí pèèyàn kò ní rọrùn fún gbogbo àwọn iṣẹ́ náà ò ní rọrùn fún ẹni Ọlọ́run bá pè sí ìdí iṣẹ́ kan ìmọ̀ rọrùn fún ni ẹ rí i pé ní Ọlọ́run ó ti ṣàlàyé eléyìí fún wa nínú Al-Qur'an Al-Karim ní last week bí 2 weeks yìí a ṣe àwọn àlàyé ọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ tí ń lọ níta kọ̀díyàtò sáà àwọn nǹkan tí ń lọ níta nípa mọ́jẹ̀ǹjẹ òkú a lè jẹ́ǹjẹ òkú mọ́sẹjọ́ mẹ́ta òkú mọ́sẹjọ́ 5 òkú mọ́sẹjọ́ 7 òkú a wá rí i pé ní bá a ti ń sọ a wá rí i pé ní àwọn nǹkan kan bẹ pé ní ọ̀rọ̀ dàrú mọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà lọ́wọ́ ó dàrú náà tí kìí ṣe kékeré níjọ́hun ó máa nira fún wa láti lè ṣèwádìí tó wa ò ní tó nǹkan kan àmọ́ láyé lè ní láyé tó já sí pé ní a ti wà ní al-asru al-electronic age láwà electronic age láwà anything téèyàn bá fẹ́ ṣe tó bá fẹ́ wá ó rọrùn fún nígbà kan a máa ń wá tírà káàkiri gbogbo library ni àmọ́ lẹ́ni àti ní tí wọ́n pè ní virtual library you don't need tó bá need ìwé kan ní University of Oxford àbí Cambridge àbí àwọn university ńláńláńláńlá yẹn
gbogbo wọn náà ni wọ́n ti ní department fún e-library al-maktabatu al-electronia. Wọ́n tó bá ti lè fún ọ ní password ẹ̀ wàá lè wọnú library wọn, wàá wọnú shelf tó lọ, wàá wọnú kismo àwọn wọ́n ti ní àwọn kí lẹ́ ń pè é àwọn shelves tó máa ń tó àwọn tírà sí, wàá lọ síbi àwọn shelves wọn yẹn, wàá mú tírà tó fẹ́ wàá sí. Wọn ò sì tún ní fún ọ láǹfààní àti tún lè download rẹ̀ torí pé ní o gba permission láti download rẹ̀, tó bá ti kà á tán wọ́n tún padà síbẹ̀. So eléyìí fi hàn áyí pé ní ayé báyé bá ṣe rí, bí ẹyẹ bá ṣe rìn láti jùkọ́ rẹ̀, a wá rí i pé ní ìyẹn kọ́ là ń lọ. A kàn tún fẹ́, mo ní one or two things tí mo kàn fẹ́ yẹnìyẹn ní àmọ́ kí n má gbára mi lásìkò torí pé n tó bá oúnjẹ òkú náà ló bá oúnjẹ, ọ̀rọ̀ oúnjẹ ó tún wáyé lénìí torí pé nínú lárúbáwá, àwọn lárúbáwá ní èdè, wọ́n ní orúkọ tí wọ́n ń pe oríṣiríṣi oúnjẹ ìkómọ, àkíkà ni wọ́n ń pè, oúnjẹ ìyàwó wàlímà ni wọ́n ń pè, oúnjẹ téèyàn bá dé láti Mọ́kà rikaz ni wọ́n ń pè, téèyàn bá sí ilé àbí naika, téèyàn bá sílé ó ní oúnjẹ tó bá ń jẹ ń bẹ̀ olóko tí wọ́n ń pè. La fi wá sọ fún wa pé ní tí èèyàn bá kú, oúnjẹ tó máa ń jẹ nílé olókú òun ni wọ́n ń pè ní alwadima. La fi wá mú wá sọ̀rọ̀ náà pẹ̀lú ìtọ́rọ̀f tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe wọ́n láwọn ò tí ẹ̀ gbọ́ rí pé wọ̀dímà ìwọ́n náà tún pè ní wọ̀dímà. Oúnjẹ òkú ń jẹ́ oúnjẹ òkú. Bí ọ̀nà bá wá fẹ́ lórí Facebook tí gbogbo ẹlòmíì tó yẹ pé ní ìjàbíyá ti Facebook ló yẹ ká máa wá láti pé ká rí àǹfààní rẹ̀ positively, salbiyá ti ẹ̀lẹ́ ń wá káàkiri. Just type alwadima sórí searching searching bar lórí Facebook alwadima, kọ wá wò àwọn èèyàn tẹ́ post wadima, àwọn èèyàn tí wọ́n ti ní rí ju bí èèyàn bíi mẹ́fà àbí mẹ́ta, èèyàn méjì nǹkan. Ìgbà tí mo tó sọ ló tó sọ ìwọ̀n ń sọ̀rọ̀ láti pé lóun fẹ́ takò mí pé ní nígbà tí Mufti sọ pé ní oúnjẹ tí àwọn ará ilé òkú bá ṣe òun ni wọ́n ń pè ní alwadima, oúnjẹ táwọn ará àtàwọn ṣe wá fáwọn olókùn ń kọ́ kí ni wọ́n ń pè é. A wá rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dúró sẹ́yìn fẹ́ǹsì wọ́n kàn fẹ́ máa sọ ìsìláàmù lóko tí ìsìláàmù jẹ́ ni. Mímọ̀ ní ìsìláàmù wà after. Ibi tẹ́ ti máa rí alwadima bíi Jazairi ẹ máa rí káàkiri, ẹ máa rí ilẹ̀ Lárúbáwá kọ́mọ̀ kò níhùn fún wọn nílẹ̀ Lárúbáwá. Nílẹ̀ Yorùbá in tí mo wí yẹn ó ti jẹ́ kí n mọ̀ pé ó níhùn sí wa láti ṣe àtiwá wí àti ìrí àfa kankan kó jáde kó wá tìtì kó lóun fẹ́ tìtì tọ́pìkì yẹn pé ní alwadima. Àrí àfa kankan mi tí rí àbá kan tí ẹ̀ jáde ó lóun fẹ́ tìtì alwadima, ẹ̀hún ṣẹ̀ṣẹ̀ kan nù tíra lẹ́yìn ìgbà tí mo sọ ó lóun ṣẹ̀ṣẹ̀ kan nù tíra ni. Mo wá wò pé ní subhanallah. So àṣẹ ẹ̀ tí ẹ mọ̀ yí pé ní ṣẹ̀ríà ń pe oúnjẹ kan ní alwadima, àwọn Lárúbáwá ní oúnjẹ kan tó ń pè ní alwadima. Kí wọ́n lè ń jà fún àwọn bàbá wa tí wọ́n ń sọ ń jẹ́ pé ní ẹ̀yin bàbá jòkútòkú, ẹ̀yin yá jòkútòkú, táwọn náà bá ka tírà débi pé ní oúnjẹ ilé olókùn náà ń pè ní alwadima, wọn ò ní go far dé level ibi tí wọ́n go far yẹn. Wọ́n á dúró ló fi jẹ́ pé ní the more bọ́ọ̀ bá ṣe ń wo tírà sí, the more tó bá ṣe ń ka tírà sí, the more tí ara rẹ bá ṣe balẹ̀ sí, ò ní nǹkan tó máa condemn nǹkan díẹ̀ báyìí náà ni. Bẹ́yàn bá tiẹ̀ tí ìrí tírà kà, al-allama al-mawsu'iyun dairatul ma'arifi al-sheikh Adam Abdallah Al-Ilori encyclopedia wọ́n sọ pé sàárà dá fìdáwù dá ẹ̀tún wá ń dáàtò ọ̀rọ̀ tí ṣe kìí sọ tó bá jà tó jà sí pé ní
ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn wa ò kátìrà Sheikh Adam tó máa kátìrà Sheikh Adam wọ́n mọ̀ mọ́ kí Sheikh Adam wọ́n mọ̀ yí pé ní wasatiyyu ní Sheikh Adam so ń dìtorí bẹ́ẹ̀ a sì ń sọ fún yín ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ ebú kì í sọ̀rọ̀ kábúrẹ́ ẹni mọ́ kóòtì fídíò mi wo mo kóòtì gbogbo àwọn mọ̀záìbù mẹ́rẹ̀ẹ̀rin fún ẹ kò sí kankan tó pè ní haram àwọn yẹn tún súnmọ́ ànábì ju àwa lọ àgbọ́yé wọn súnmọ́ ànábì ju àwa lọ sallallahu alayhi wa sallam. kò sí kankan tó pè ní haram tó ayé pé ní ọ̀rọ̀ dánilé olókùú ṣèjà àjọ mẹ́ta lé ẹbí mi fi wá túká láfi wá ń sọra wa ló kọ tọ́lọ́wọ́n bó pè wá ṣé níbo wá ní tolerance níbo ló wà nínú yẹn ntí Islam kọ́ wa ntí Qur'an ṣàlàyé fún wa ntí Nabi sallallahu alayhi wa sallam tó ṣàlàyé fún wa mo wá rí wípé ní àwọn àrùn kan ń bẹ àbí ká sọ wípé ní àgbọ́yé kan ń bẹ tí ò tí yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí làgbọ́yé náà àfáà kọ́lá máa fi ṣe role model laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun àríkọ́sí dáadáa ń bẹ fún lára ànábì ọlọ́run sì jẹ́ wáyé pé náà ànábì sallallahu alaihi wasallam wa innaka la'ala khuluqin adhim ìrẹ́ ni wà rẹ̀ ga jù ìrẹ́ ni wà rẹ̀ tóbi jù ìrẹ́ ni wà rẹ̀ ga jù ìrẹ́ ni wà rẹ̀ tóbi jù ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó lè sọ ní inni bu'istu ọlọ́run gbé mi dìde lè utammima makarim láti lè demonstrate kéde pé kí n demonstrate nìkan mo fẹ́ wù níwà káwọn èèyàn ní túmọ̀ sí pé ní wáàsí mélòó lànàbí ìṣe tí gbogbo wa yẹ oníwàásí kalẹ̀ sáyé tẹ́yẹ àwọn èèyàn ò lè tàtàrà wa gba Islam pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa ìwà wa ò máàchì ń tà ń wí lẹ́nu ọ̀rọ̀ ẹnu wa ò máàchì ìwà wa ẹni tí ò wá ráyè ṣe wáàsí ní tó fi mú kẹlòmíì máa celebrate ó di 40 years tó ń ti nílé kéwú tó ń ti ń ṣe wáàsí ẹlòmíì ń celebrate 50 years ẹlòmíì ń celebrate 60 years just 23 years lànàbí ṣe sallallahu alayhi ó wa sì sallam. demonstrate sí ìwà bí ẹni pé ní ó ti ń jíṣẹ́ náà bọ̀ for 1000 years sallallahu alayhi wa sallam. kí wọ́n là ń sọ yẹn ní wàá mú kọjá sí pé ní láti máa sọ fún wa pé gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ àwa tá a jẹ́ Àṣàírà a sọ fún wa a sì ń bọ̀ wá àti ìdè pẹ̀lú ògùn Ọlọ́run because torí pé ní àwọn kan bẹ tó ń pera wọn ní ahlu sunnati wal jamaa tí wọn ò sì belong sí ahlu sunnati wal jamaa kí nìdí tí wọn fi belong sí àṣàlàyé ẹ̀ àwọn àwo ni wọ́n belong sí ahlu sunnat wal jamaa àwọn mẹ́ta náà ni sí mẹ́rin àwọn Àṣàírà àwọn Maturidiyya àwọn ahlul hadith àbí àwọn fudala ulanabila àti àwọn tasawuf yìí mẹ́rẹ̀ẹ̀rin àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn ni wọ́n pè ní asawadu al-ahtham àwọn ni wọ́n pọ̀ jù nínú àwọn èèyàn àwọn náà ń pè ní ahlu sunnati wal jamaa 95% gbogbo mùsùlùmí ayé ní ahlu sunnati wal jamaa. àwọn márùn tó kù even 99 káwọ́ 99 kí wá ló sọ wọ́n di ahlu sunnati wal jamaa kí ló mú àwọn kan kúrò nínú ahlu sunnati odidi ọjọ́ mi nìyẹn in tí mo fẹ́ káwọn àfáà máa rán kiri nìyẹn gbogbo wa táwa lórí social media àwọn issues kan bẹ tó yẹ ká máa treat àti ìmójútó àwọn èèyàn ò tí ì mọ̀ ń tán pè ní Ashairism àwọn èèyàn ò mọ̀ wọ́n fi wípé ní ẹ̀sìn tuntun míì ni wọ́n fi wípé ní ìròrí tuntun míì ni kò darí bẹ́ẹ̀
àṣàyíra ni mọ̀túrídíyà ni àwọn ni tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ ní ọ́fíìsì mi láàrin agbami nǹkan mẹ́ta ni láàrin agbami qala Allahu qala Rasul ala fahmi sálàfì salih. àwọn wọ́n là ń pè ní sálàfù salih òun làwọn sahaba òun làwọn tabi'un òun làwọn tabi'in àbí àwọn wọ̀nyí là ń pè ní sálàfù salih. gbogbo ọ̀rọ̀ olókù tí mo sọ oúnjẹ òkú tí mo sọ èwo ni mo sọ tó já sí pé kì í sí ọ̀rọ̀ àwọn èèyàn tó ẹgbẹ́ ní wọ́n sẹ̀mí láàrin ọdún mẹ́ta yìí ni ọgọ́rùn-ún ọdún mẹ́ta yìí ni ló fi difficult fún wọn láti jáde látijọ́ yìí pé láwọn fẹ́ debunk gbogbo àwọn references àti mọ̀rọ́jì yẹn. a lè gbú ẹ̀sìn yẹn tó àwọn tá a wí wọ̀nyí. ìyẹn náà ló tún wá rí wípé ní àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa àáfàá kan la gbé síwájú tá a fi ń ṣe role model kìí sànábì. sallallahu alaihi wasallam. àáfàá kan la gbé síwájú tá a fi ń ṣe role model kìí sànábì. ẹ̀ngbà tí ẹnìkan bá pe mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tí ń kírun tí ń pè ń kèfèrí ẹ wá bèèrè lọ́wọ́ pé ní kí ni dẹ̀lílù rẹ̀ tó fi ń pè mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ń kèfèrí kó mú ẹnìkan wá nú àwọn sàhábé ànábì tánàbí ń pè ń kèfèrí pé nínú tó ti jẹ́ mùsùlùmí pé wọ́n kèfèrí ni ọ́. wọ́n á rí i pé ní àkọ́kọ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tí wọ́n jẹ́ almutashadidun lẹ́ni almutanatti'un lẹ́ni lára àwọn àlùfáà ni wọ́n ti rí extremism yẹn àti fanatism yẹn tatorruf tashadud yẹn lára àwọn àlùfáà ni wọ́n kìí ṣe lára nábì sallallahu alaihi wasallam. lára àwọn àfáà náà ti rí kìí ṣe lára kí ni ọlọ́run sì sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun. ìyẹn ọ̀kan. ẹlẹ́ẹ̀kejì mo á rí i pé ní àwọn èèyàn ò really understand kí ló dé tí ọlọ́run fi ṣe ìsìláàmù ní tọ́lọ́run fi ṣàwọn mùsùlùmí ní umatan wasatan. kí ló dé tọ́lọ́run fi ṣe ìjọ mùsùlùmí inna ja'alnakum. wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala an-nasi wa yakuna ar-rasulu 'alaykum shahida. ọlọ́run ní wa kadhalika ja'alnakum ummatan wasata. èmi ọlọ́run ọba mo ṣe yín ní ummatan mo ṣe yín ní community moderate community. Moderate nation. ìmọ̀ ọlọ́run mo ṣe yín bẹ́ẹ̀ litakunu shuhada ala nas. ẹ̀yin mùsùlùmí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ role model fún gbogbo àwọn èèyàn tó kù tí èsè mùsùlùmí ẹ gbọ́ litakunu shuhada ala nas. kẹ́ ẹ lè jẹ́ role model fún gbogbo àwọn èèyàn ala nas ló pè é laysa ala al-muslimin. laysa ala al-muslimin. wala ala al-mu'minin. torí kí lẹ máa fi jẹ́ role model fún àwọn ènìyàn tó kù tí wọ́n tún ẹsẹ̀ mùsùlùmí bíi tiyín. wa yakunu rasulu alaykum shahida. èmi ọlọ́run wá sí ànábì ní role model fẹ́ yìí. sallallahu alayhi wa sallam. ìmọ̀ bóyá kìíní ẹ̀ ń yé. wọ́n ní kí ẹ̀yin máa jẹ́ kí ànábì máa jẹ́ role model fẹ́ yìí kẹ́yìn máa jẹ́ role model fún ẹgbọ́n tí Kùránì tún sọ pé ọlọ́run ní kuntum khayra ummatin. kuntum khayra ummatin ukhrijat linnas. ẹ̀yin mùsùlùmí ìsọ wípé ní mi ní àwọn umma nations community mi ṣáájú yín àbí mi ò ní wá àbí láàrin yín àmẹ́yìn kuntum khayra ummatin ẹ̀yin lẹ dára jù nínú àwọn àlè umma. ukhrijat linnas. ukhrijat linnas mo mú yín jáde fún àwọn èèyàn ni
ẹ máa gbọ́ Kùránì la fi ń tú Kùránì ukhrijati linnas ẹ̀yin tí mo fi mú ìjà ìfáàmì fáyìn èèyàn Kùránì wá dákọ rẹ̀ ta'muruna bil ma'ruf torí pé ẹni tó jẹ́ role model yín ẹni tó kọ́ yín tó ṣe yín tó mọ̀dí yín tó ṣàlàyé fún yín tààrán sí yín tó demonstrate ìwà alápọ̀nlé fún yín ta'muruna bil ma'ruf mo ní ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ sì máa kọ́ntí òdà fáwọn èèyàn ìyẹn ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ wípé ní Islam ẹ̀sìn tó balance gbogbo ẹ̀sìn ni tó ti wá ṣáájú rẹ̀ àtàwọn ẹ̀sìn tí ó tún máa dìde lẹ́yìn Islam ló balance gbogbo ẹ̀ ìyẹn ọ̀kan tabawo ayal Quran tọ́lọ̀ ní Rabbana atina fid dunya hasanata láti lè fi sọ fún yín pé ní Islam is a balanced religion. Islam is a moderate religion. Islam is a centrist religion. Ẹ̀sìn tó wà balanced àní méjì báyìí ló wà. Rabbana atina fid dunya nígbà tá a bá ń ṣàdúrà á tọrọ àdúrà pé Ọlọ́run ṣe dáadáa fún mi láyé Ọlọ́run ṣe dáadáa fún mi láyé kíyámà. wa qina azaban nar. tábà yìí tún wọnú àyà mi nínú Suratul Qasas Ọlọ́run ní wabtaghi fima nítorí wípé ní ẹ̀sìn lọ́hun ẹ máa sìn lọ́hun kẹ́ ẹ wá gbàgbé kẹ́ ẹ má ṣiṣẹ́ tẹ́ fi bọ́yàwó bọ́mọ. nítorí pé náà mo dá yín ní tìtorí ẹ̀sìn wa ma khalaqtul jinna wal insa illa lè sọ wípé torí pé ní adá yín torí ẹ̀sìn kọ́ pé ẹ̀sìn náà lẹ́mọ̀ wá sìn túra old àníri engineer nínú yín àníri economist nínú yín àníri medical doctor nínú yín àníri carpenter nínú yín rárá o lọ́lọ́run tó fi Kùránì lélẹ̀ tí mò ń kó táǹkó tí Ọlọ́run ní wabtaghi fima ataka Allahu daral akhirah in tí mo fún yín ìmọ̀ tí mo bá fi mọ̀ yín ẹ fi wá al-kiyama ẹ fi wójú rere mi Ọlọ́run ọba ẹ fi wá ìjọ àti sùn yín bí ó ṣe rọrùn wala tansa nasibaka mina dunya nítorí pé ní kálíkìámà yín lè dáa kílé tó dáa wà kẹ́ ẹ má kọ́ láyé tẹ́ ẹ bá lówó ẹ o kí mọ́tò tó dáa wà kẹ́ ẹ má gùn tẹ́ ẹ bá lówó ẹ o kíyàwó tó dáa wà kẹ́ ẹ má fẹ́ láyé kẹ́ ẹ má retí pé ní ó dàlí jẹ́nà kẹ́ ẹ tó ríyàwó oorun yìí kìí ṣe bẹ́ẹ̀ o ẹ wo n tí Kùránì ń bá wa sọ. nínú ọ̀rọ̀ ayé nìyẹn sẹ́ni pé ní Kùránì báláǹsì ìgbésílẹ̀ ayé wa fún wa. nínú ọ̀run Ọlọ́run ní. wala tajhar bi salatika wala tukhafit biha wabtaghi bayna dhalika sabila. èwo ni ká máa pariwo lórí ìrun ó fẹ́ ṣàdúà wá bẹ̀rẹ̀ sí ní pariwo Allah láwùríwó tó fi ń disturb ara lẹ́kejì àní wí jákè wí jẹ́jẹ́ wá àárín méjì yẹn ni kó mú balance ẹ̀ má fariwo rẹ disturb ọ̀n lẹ́kejì má sì wí jẹ́jẹ́ débi pé ní ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òníbó pé lọ ń sẹ́ fún ni kò ní mà jẹ́ kó gbọ́n tó ń wí tó ń ka nù kéwú. ó tún bọ́ sí di owó níná Kùránì tún ṣàlàyé balanced fún wa wala tajal yadaka maglulatan ila unukika wala tabsutha kullal basti fataq'uda maluman mahsura. má di ọwọ́ rẹ báyìí má sì ná gbogbo tó ní tán má di ọwọ́ rẹ má àtọ́rí pé lọ́ọ́ fẹ́ràn pé alikiyama iná ọmọ bí ó ṣe rí ó sì ní 100 million naira ó sì fi gbogbo ẹ̀ sí sàárà pé torí pé ní ọmọ bá alikiyama ó ṣe rí. Ọlọ́run ní sánmà tẹ́ rí yẹn Ọlọ́run tó ń bọ́ síbi sánmà sẹ́pẹ́ Ọlọ́run gbogbo àyà tí mo ń ka yìí Ọlọ́run fi ń ṣe àkàyé fún wa yìí pé ní èmi Ọlọ́run in tí mo ṣe lófin fún yín ni pé ní ẹni láti balance. Ọlọ́run ní wọ sàmà èmi Ọlọ́run ọba mo gbé sánmà sókè mo sì gbé òṣùwọ̀n sílẹ̀
ألا تطغوا في ẹ má tayọ ààlà níbi òṣùwọ̀n وأقيموا tẹ́ ẹ bá sì الوزن fẹ́ بالقسط tẹ́ ẹ bá ولا sì fẹ́ wọn تخسروا nǹkan الميزان tẹ́ ẹ bá sì fẹ́ wọn nǹkan ẹ má ṣòjóró ń bẹ́ẹ̀. وأقيموا Ọlọ́run ṣàlàyé الوزن bẹ́ẹ̀. بالقسط ولا تخسروا Ọlọ́run wá sọ fún wa الميزان wípé kul ya alal kitab قل يا يا أهل أهل الكتاب. الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا Ọlọ́run ọba kò sẹ́ni tó تتبعوا wà máa ní asdaku minallahi haditha talẹni tó mọ̀rọ̀ sọ tó Ọlọ́run talẹni tó mọ̀rọ̀ sọ ta ni ọ̀rọ̀ rẹ̀ ló wà authenticity tí ń bẹ nú ọ̀rọ̀ tí ń yẹ bá báyàn sọ̀rọ̀ tó tó títọ́ Ọlọ́run ọba. Ọlọ́run ní ya alal kitab ẹ̀yin tá a fún tírà لا تغلوا في دينكم ẹ má ṣe sẹ́wọ̀n pé Ọlọ́run ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wa ó wá darí sọ́dọ̀ wa àwọn èèyàn táwọn máa sì sọ pé ya alal kitab kì í ṣe mùsùlùmí nìkan ní ń bá wí. alikutubu samawiya láàmàrí kò sí ní tán pè ní al-adiyanu asamawiya. Adinu samawi ní ń bẹ alikutubu asamawiya ló wà kò sí ní tán pè ní adiyanu asama torí pé ní gbogbo àwọn ànábì Ọlọ́run látòrí Ádámà títí dé kí ni wọ́n mú wá Islam ó kọ̀ọ̀kan ló kàn yàtọ̀. Shara'a lakum mina dini ma wasa bihi Nuha Quran jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ní tí mo ṣe fún ànábì Nuhu walladhi awhayna min qabli àtàwọn tí mo pa wọ́n láti pé ní ẹ wá jíṣẹ́ mi Ọlọ́run ọba ìkẹ̀kẹ́ náà ni ana aqimu dina lillahi ẹgbẹ́sẹ̀ mi Ọlọ́run ọba dúró Islam ní gbogbo wọn mú wá kò kàn jẹ́ ó kọ Islam ni yẹn lọ́dọ̀ pé ya alal kitab ẹ̀yin tá a fún tírà la taghlu fi dinikum ẹ má ṣàṣejù nínú ẹ̀sìn yìí o. غير الحق This is a warning, a serious warning. غير الحق òdodo ni ẹ ṣe òdodo ni ẹ tẹ̀lé. ولا تتبعوا أهواء قوم ẹ sì má tẹ̀lé ìfẹ́nú àwọn èèyàn tí wọ́n ti sọnù من قبل ṣáájú títí yín àwọn tọ́lọ́run ti kádàrá pé ẹni àánú ni wọ́n tẹ́lẹ̀. وضلوا كثيرا àṣejù ló sọ wọ́n nù وأضلوا كثيرا wọ́n sì sọ àìmọye èèyàn nù. وضلوا عن سواء السبيل. tá a bá wọ àyà nínú Suratul Maida نعم. Ọlọ́run wá sọ fún wa pé ní يا أيها الذين آمنوا لا تحرموا àwọn èrò ìròrí moderacy wasatiya ni Kùránì ń ṣàlàyé fún wa yìí. Ọlọ́run ní ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ lódodo لا تحرموا طيبات ما أحل الله ẹ má pèlè wọ̀ ẹ má sọ dé wọ̀ ma ahallallahu lakum ìtọ́lọ́hun ṣe lẹ́tọ̀ fún yín ولا تعتدوا ẹ sì má tayọ ààlà. إن الله لا يحب المعتدين. Ọlọ́run bó nífẹ̀ẹ́ sẹ́ni tó bá tayọ ààlà. وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله. ìtọ́lẹ̀ ìtẹ́mi Ọlọ́run ọba bá ṣe ní ẹ̀tọ́ ẹ jẹ nínú rẹ̀ ìtẹ́mi Ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ ẹ ṣe kí ni. ẹ jẹ ń bẹ̀. bọ́tí lé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wọ́n ti ń takò àyà yìí Ọlọ́run ṣe nǹkan lẹ́tọ̀ọ́ àwọn sì sọ ọ́ di èèwọ̀. Subhanallah. Ọlọ́run ṣe nǹkan léèwọ̀ àwọn sì sọ ọ́ di ẹ̀tọ́. Subhanallah. ẹ jẹ́ ká dúró níbẹ̀ àwọn àyà díẹ̀ tá a lè kọ́kọ́ mú wá ká fi torí pé ní tá a bá gbọ́ àwọn ibi tá a bá ṣe preamble a nílè bala nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ a nílè assimilate ẹ̀. Naam. káwá bọ́ sínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nípa wípé ní inna li badanika alayka haqqan. wọ́n ní Abdullahi ibn Amru Ànábì sọ fún Abdullahi ibn Amru nígbà tí ìbádà rẹ̀ pọ̀ ìmọ̀ ń ṣe ìbádà púpọ̀ kò síbi tẹ́ẹ̀tì bá ẹ̀ kàn bá a lójú kan sáré ìbádà bí òyìn náà fílà yóò máa gba àwẹ̀ yóò máa ṣe Ànábì sọ pé ní apà ìwọ̀ntúnwọ̀nsí
ara rẹ̀ inna li badanika alayka haqqan ara rẹ̀ ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ nígbà tó bá gbogbo ọjọ́ ilé ayé gbààwẹ̀ tó bá lọ ní ọ̀sà lójijì ń kọ́ ẹ̀tọ́ ara rẹ̀ tó yẹ kó fún ní tó fẹ́ jẹ kó fún ní tó fẹ́ mu ní ìdí ò ṣe haram wa inna li aynika alayka haqqan ojú rẹ̀ iná ó sì ní ẹ̀tọ́ tó fẹ́ gbà wa inna li ahlika alayka haqqan wa inna li ahlika alayka haqqan àfáà ni wọ́n kìí ṣe lára Nábì wa inna li ahlika alayka haqqan wa inna li ahlika alayka haqqan àwọn ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ẹ̀tọ́ wọn ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tó bá dákẹ́ sí mọ́sálásí tó lọ bá wọn ṣeré ńlé tó ń gbààwẹ̀ tó ti rí ọ tọmọ ní o bá ń ṣe àsáímẹ́ǹtì tó ń gbà wá láti ilé ìwé tó kóra rẹ̀ dà tó wọn jà rí pé ní ìfàtẹ̀síwá lọ́wọ́ rí pé ní ìgbà látàárọ̀ ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ní hákù tán fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wa inna li zawjika alayka haqqan wa inna li zawjika alayka haqqan li zawjika li zurika li zurika li dayfika bimana li dayfika fún àlejò rẹ̀ òun náà ní ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ qalahu li Abdullah ibn Amr òun náà ni so Ànábì wa sọ pé ní fati kulla zi haqqin haqqahu gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ lọ́wọ́ rẹ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú àdísà náà Muhammad sallallahu alayhi wa sallam tí Muslim gbà wá halakal mutanatti'un Ànábì sọ pé ní halakal mutanatti'un qalaha thalatha àwọn wo la ń pè ní al-mutanatti'un al-mutashaddidun àwọn aláṣejù tí wọ́n bá wọn ṣòfò àwọn aláṣejù nínú ẹ̀sìn tí wọ́n bá wọn ṣòfò naam ẹ̀mẹ́ta l'Ànábì wí kí ló lè mú kí Ànábì wí kí ní ilé mẹ́ta èmi tó lọ́wọ́ ń fẹ̀sìn rán gan àṣejù mi ò pọ̀ tó báyìí nínú ẹ̀sìn ẹ̀yin nìkan náà lè fẹ́ wà l'Jánnà ẹlòmí ò lè wà Jánnà pẹ̀lú yín mọ́ ntẹ́ ẹ bá ṣe nìkan ló lè gbé yín wà l'Jánnà ẹlòmí ò lè ṣe nǹkan míì tó lè gbé wà l'Jánnà yàtọ̀ sí ntẹ́ ẹ bá ṣe. irú àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ máa ń fọ́ọ̀sì àwọn èèyàn ṣe nǹkan bọ́ sínú gbàgbọ́ wọn tẹ́ máa ń fọ́ọ̀sì àwọn èèyàn bọ́ sínú ìṣesí wọn ìṣe wọn ìròrí wọn àwọn àfẹ́ẹ̀sìn wọ́n categorize wọn pé ní al-mutanatti'un ni wọ́n. ní ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi yé nínú àdísì mi Ànábì ní inna ad-dina yusrun ẹ̀sìn Islam ìrọ̀rùn ní walan yushadda ad-dinu ahadan illa ghalabahu ẹnìkan ò ní sọ ẹ̀sìn di tó le máwọn èèyàn ní àbímọ́ra rẹ̀ lọ́wọ́ ni àyàfi kí ó bára rẹ̀ níbi tí ò ràn kàn. Ànábì ní fasadidu ẹ̀ sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ sì yé jànà jáwé iná lé àwọn èèyàn lọ́wọ́ mọ́ waqaribu ẹ̀ sì wá bẹ́ẹ̀ ṣe láṣẹ papọ̀ pẹ̀lú ara yín ẹ̀ ṣe wá bí unity ó ṣe wà báwo la ṣe fẹ́ achieve unity in diversity multi-belief. Báwo la ṣe fẹ́ achieve ìmọ̀ bóyá ẹgbọ́n mi yé báwo la ṣe fẹ́ achieve unity in diversity in a multi-belief setting. Ntí mo wí ní pé ní belief mo wí ní pé ní sẹ́yìn pé gbogbo àwọn mùsùlùmí ni wá but àmọ́ àwa àṣàyàrà ni wá àwọn alùsùnnà wọ́n ti yege lórí ẹ̀ àwọn alùsùnnà
ó ní wọ́n fi yege, ó ní wọ́n fi rọ́nà gbà, ó ní wọ́n fi pọ̀ jù láyé. Wọ́n achieve unity in diversity, multi-belief system. Ẹ wo àwọn Àṣàyírà, Maturidiyya, ìyàtọ̀ díẹ̀ ní ń bẹ láàrin wọn, wọ́n sì jọ̀kan nínú sifat. Ẹ wo àwọn Fudala'ul Hanabila, àwọn ìyàtọ̀ díẹ̀ ní ń bẹ láàrin àwọn Fudala'ul Hanabila àti Maturidiyya àti Àṣàyírà, wọ́n sì jọ̀kan. Ẹ wo àwọn Ahlu Tasawwuf, wọ́n acknowledge differences àárín ara wọn. Wọ́n rí pé eléyìí ò lè mú ká mọ́ ṣọ̀kan, kò affect the main usulu gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ fún ara rẹ̀. Nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀, wọ́n àmọ́ bá wọn ò ní ẹnìkan tó máa ń condemn. Káwọn tẹ̀blíìgì tó dé, Ahmadiyya àti wà, káwọn tẹ̀blíìgì tó dé, àwọn bàbá wọn ò condemn wọn. Àjọjọ́ ń ṣe Ansarudeen wà, àjọjọ́ papọ̀, àjọjọ́ pàdé nǹkan bá papọ̀, wọ́n jọjọ́ ṣe nǹkan papọ̀ lẹ́ẹ̀kan náà. Ọ̀ntì ìgbà táwọn kan dé, táwọn ọmọ yìí dé, tí wọ́n sọ wípé ní bídíà ni kéèyàn bá àwọn oníbídíà jòkólẹ̀, even ẹ̀ṣẹ̀ ni, kúfúrú ni. So ìyẹn ọ̀kan. So báwo la ṣe fẹ́ achieve unity nínú belief? Àwọn solutions la fẹ́ máa wá wí, solutions a máa wá wí àwọn solutions lẹ́yìn rẹ̀ lórí àgbọ́yé àwọn àyá Quran tá a ṣàlàyé. Because tí èèyàn bá understand ibi tá a ti ń bọ̀ wá, Islam ò wá báyé jẹ́, wá tún ayé ṣe ni. Islam náà fi ń pè ní ẹ̀sìn salam, ẹ̀sìn àlàáfíà. Pọ̀tùláìlẹ̀ ní ojú ó máa tì yín tẹ́ ẹ bá rí mùsùlùmí, ṣé mùsùlùmí náà sì lélẹ́yìí sá? Nínú àdìsí mi ní tí Muslim gbà wá, ó ní ya ansola sa'atun wa sa'atun, ya ansola sa'atun wa sa'atun. Naam. Rawahu Muslim. Ànábì pé sàhábà kan pé ní wọ́n sàhábà, tó bá lo wákàtí ṣe níwọ̀ntúnwọ̀nsí, tó bá lo wákàtí kan tó fi ṣàdúrà, tó fi ṣèbádà, lo wákàtí kan fún nǹkan míì náà tí ó ṣàǹfààní fún ọ. Má lo gbogbo àsìkò rẹ fún ìbádà, just for him to balance. Now, Ama wallahi inni la akhshakum lillahi. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì náà, èmi mo búra pẹ̀lú Ọlọ́run, La akhshakum lillahi. èmi mo bẹ̀rù Ọlọ́run ju gbogbo yín lọ, Wa atqakum lahu. mo sì páyà rẹ̀. Lakinni asumu Èmi a máa gba àwẹ̀, wa uftir máa sì máa túnu, wa usalli mo sì máa kírun, wa arqud mo sì máa ń sùn lóru, wa atazawwaju an-nisaa. mo sì fẹ́ bìnrin. Faman raghaba an sunnati falaysa minni. Bẹ́ẹ̀yàn bá sọ pé lòun ò ní ṣe súnà, gbogbo eléyìí súnà mi, ìlànà mi ni, tó ní tẹ́pẹ́ ní súnà náà ní ìlànà bí mo ṣe ń ṣe. Bí ẹ bá lòun ò ní ṣe falaysa minni, àbí kò ṣe tèmi nìyẹn, kò gbá tèmi nìyẹn, ìmánì rẹ̀ wúlò nìyẹn. Láwa lóòótọ́ fíìlàn à ń rí nínú àwọn àlùfáà àgbàlagbà àfáà tí wọn ò níyàwó, ó sì ní reason one or the other tí wọn fi fẹ́yàwó. But àlùfáà wa Ibn Taymiyyah Al-Harrani, wọ́n tó bá béèrè lọ́wọ́ rẹ̀ mìíràn wọ́n takrara, kí ni reason tí ó fi fẹ́yàwó? A ní iṣẹ́ tó wà wájú yìí náà pọ̀, irú iṣẹ́ olówó á pọ̀ débi pé ní kò máa mú láti pé kò fẹ́yàwó. Subhanallah. Àfà alẹ́bí tọ́lọ̀ wọn fi sẹ́lá ń gan fún ara rẹ̀ ń kọ́. Sallallahu alayhi wa sallam.
iṣẹ́ ọ̀pọ̀ wájú rẹ̀ tó fi á fẹ́ ọmọ ní méjì mẹ́ta mẹ́rin. tó bá rí bẹ́ẹ̀ ó wá já sí wípé ní àwa mùsùlùmí ẹ dákun a ní láti ní ìwọ̀ntúnwọ̀nsì nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa. Àlùfáà mi torí kó lè gbayì ó máa sọ ọ̀rọ̀ àsọ bótò láwọn ọ̀rọ̀ tó já pé tó bá tún wo tíra míì àwọn ọ̀gbẹ̀nà kò yẹ kó ń sọrú eléyìí kò yẹ kó ń sọrú eléyìí. Ngbàtàfà kan sọ wípé ní òun wo gbogbo inú ìwé tírẹ̀sìn kò síbi tán ní kí ẹ̀ máa ṣe jọ́ mẹ́ta jọ́ mẹ́rin àbádùá ìfà oúnjẹ òkú èyí sì tún ń retí dọ̀la ẹ dákun ọgbọ ẹ̀yìn àfà gbogbo àwọn àfà àwọn kan kọ̀tì ẹ tún kọ̀tì ẹ̀ dáadáa àníṣe ẹ tìrìtì àlùwọ̀dì ìmọ̀ ẹ tìrìtì ẹ̀ àlùwọ̀dì ìmọ̀ mo ti sílẹ̀kúnlẹ̀ fún yín ẹ wá tìrìtì ẹ̀ àyẹ̀wò lọ́wọ́ wà nù ṣẹ̀ríà bóyá àwọn àfà tí wọ́n ti mú ọ̀nà àṣejù lórí pé ní wọ́n fẹ́ lè yìnbọn fún ẹni tán bá dín àkàrà táwọn ọmọ olólùkù bá dín àkàrà má láwọn fẹ́ fi ṣe sàárà. wọ́n sọ wípé ní kọ́lá mo rí ẹnìkan mo rí àfáà ńlá kan wọ́n tẹ́ òkú kalẹ̀ ó fẹ́ kírun ó sì sọ̀rọ̀ ìdí kọ̀mẹ́díà níwájú òkú tán tẹ́ kalẹ̀ pẹ̀lú láwàní. Subhanallah. ọtẹ́ yẹn kalẹ̀ ẹ̀fẹ́ sí pẹ́ rẹ̀ ó ti ń ṣe yánmọ̀yánmọ́ níwájú tó tí ìpalẹ̀ wọ́n ṣe bí ìpàdé náà wá ṣe. ìyẹn ọ̀kan. now okùn taniya muslimin bi ayati sáwálé peaceful coexistence àtàáyùsù àsìlmì báwo la ṣe fẹ́ máa gbégbé sí ilé ayé àlàáfíà láàrin ara wa pẹ̀lú àwọn alul kitab Christian and Jews. àfáà kan kí ó sọ fún yín Ànábì ní ẹ lọ lè wò Sallallahu alaihi wasallam. torí pé Ànábì ní role model wa báwo la Ànábì ṣe gbé pẹ̀lú àwọn Christian àti Jew ní Medina bọ́ọ̀lù Ànábì ṣe gbé pẹ̀lú àwọn kèfèrí ní Mẹ́kà àwọn tí Mùsùlùmí ò tí dénú ẹ̀mí wọn ni wọ́n sọ ní asọ́díkú al-amin ìwà ni wọ́n rí tí wọ́n fi sọ ní sọ́díkú al-amin kìí ṣe wáàsí ọ̀pọ̀lọpọ̀ àfáà lẹ́ni ọ̀rọ̀ ẹnu mi ní ẹgbọ́ ẹmọ́wọ̀wà mi ni wọ́n ń ṣe. àkọ́kọ́ اختلف المعاصرون في حكم تقديم التهنئة لغير المسلمين في أعيادهم إلى قولين. ǹjẹ́ àwọn tí ṣé a lè kí Christian ṣá lè kí Jew lásìkò ọdún wọn tán bá ń sọdún lọ́wọ́. اختلف المعاصرون àwọn contemporary scholars àwọn alfáàsì kò sí ẹnu wọn pín méjì. في حكم تقديم التهنئة níbi في حكم تقديم التهنئة láti lè ṣèdájọ́ kíkí àwọn non-muslim lásìkò ọdún wọn. إلى قولين. gbólóhùn méjì ló wà ń bẹ̀. القول الأول gbólóhùn alákọ̀ọ́kọ́ عدم الجواز. عدم الجواز àwọn kan ní kò dáa kò tọ́ a lè kí wọn gẹ́gẹ́ bí àwọn owó. وبه قال كل من الشيخ عبد العزيز بن باز. àwọn tó sọ pé kò dáa ẹni àkọ́kọ́ náà ni Abdulaziz bin Baz. نعم. والشيخ بن عثيمين. àti Usaimin. والشيخ صالح الفوزان. àti Salih Fawzan. ومن ذلك أفتت اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء. eléyìí ló mú kí
àwọn lajnatul ifta lajnatul daima lil ifta wal buhuth kí wọ́n pàṣẹ fatwa ó ń bẹ nínú tírà wọn tírà wo ni فتاوى علماء البلد الحرام بلد الحرام fatawa علماء البلد الحرام ona ni fatawa ulamai baladil haram ẹ̀rí ń bẹ àpapọ̀ àwọn àfáà yìí gbogbo wọn pátá Saudi ni gbogbo wọn wà àwọn náà rí wípé ní kò tọ́ ẹ máa wípé ní kí ló dé tán sọ wípé ní kò tọ́ pé àtòjú tó pé ní kò sí Christian rárá ní Saudi wọ́n lè pè ní kò tọ́ tó bá ní Christian nínú ẹbí tí wọ́n ní Christian nínú àwọn òṣìṣẹ́ tí wọ́n ní Christian nínú àwọn ọ̀rẹ́ tí wọ́n ní Christian níbi iṣẹ́ wọ́n fẹ́ so kéèsì ìwà dáadáa tí ẹ̀sìn wa kọ́ wa fún wọn. Náà ó lè jẹ́ ní tí wọ́n rí nù àmọ́ ní tí wọ́n rí àásọ ó láyà tí wọ́n gbára lé àásọ. Alqawlu thani. Alqawlu thani aljawaz. Àwọn gbólóhùn ẹlẹ́ẹ̀kejì àwọn tó sọ wípé ní ó tọ́. Aljawaz. Ó tọ́. وبه قال الدكتور نصر واصل فريد. Àwọn tó sọ wípé ó tọ́ àwọn náà ni دكتور نصر واصل فريد. Dr. Nasir واصل فريد. واصل فريد ṣe marja wala kejì kọ́ ni ẹ́ àbí. نعم قول الثاني الجواز. قول الثاني الجواز. àwọn tí wọ́n sọ ọ̀nà ni الدكتور نصر واصل فريد والدكتور عبد الله بن بي والدكتور يوسف قرضاوي والدكتور شريف حاتم العوني والدكتور مصطفى صبقة والدكتور أحمد الهاجي القرضي والشيخ عبد الله بن زيد آل محمود وبذلك pẹ̀lú gbogbo eléyìí pẹ̀lú gbogbo àwọn àlùfáà wọ̀nyí darul ifta al-misriya wal majlisul europi lil ifta wal buhuth wa hayat al fatwa fi dawlat al imarat al arabiyya al muttahida àwọn ìlú wọ̀nyí àti àwọn ní Cairo ní Emirates ní wọ́n wá jókòólẹ̀ ni wọ́n fi wá pass fatwa yìí pé ní lọ́dọ̀ tàwọn o ní ayé táwọn ń lò lọ yìí o àwọn ò sí ní ayé ìgbà tí Ibn Taymiyyah pín ayé sí méjì dáàrù harbin wà dáàrù silmi lásìkò àwọn Tatar tó já sí pé ní inú wàhálà yẹn ni bàbá Ibn Taymiyyah kú sí inú wàhálà yẹn ni ìyá rẹ̀ kú sí nínú fìtínà nínú wàhálà ní Damascus mo gbàgbé ó kọ ìlú yẹn ni olókọ bí tí Ibn Taymiyyah gbé kódà àwọn àfáà padà wá lọ lé organize conference sí ààyè yẹn padà gbogbo fatwa tí Ibn Taymiyyah ṣe tí wọ́n sọ pé nígbà náà ló bá mu kò bá sì rí mọ́ o àmọ́ gbogbo àwọn boys wa wọ̀nyí wọn ò rí wọ́n sì tún lò ó so now نعم عدم الجواز عدم الجواز no حكم المسيحيين عند فقهاء المعاصرين يكونتي دليل تاع عدم الجواز دليل wo ni àwọn tó sọ yìí pé ní kò tọ́ àwọn kí ni wọ́n gbẹ́sẹ̀ lé kí ni wọ́n gbára lé kí ni ìtọ́ka wọn. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. Aya kan aya Quran torí pé ní kò sí aya kan nasun sọ̀rí láti bẹ̀rẹ̀ Quran dé parí tó ní ẹ gbọ́dọ̀ kí Christian àbí Jew ẹ̀rí aya kan ẹ̀rí àdíìsì kan nínú àádà àṣà òun ló fall sí tó bá fall sínú àṣà ó wà kú pé kẹ́ ẹ máa wo ibi tẹ́ ẹ fẹ́ gbé sí ní abẹ́ alukur'an ibi tẹ́ ẹ fẹ́ gbé sí ní abẹ́ hadith ibi tẹ́ ẹ fẹ́ gbé sí nínú báwo la Nábì ṣe Ayasha báwo ló ṣe sẹ̀mí pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí lẹ́mọ̀ wá wò ìmọ̀ bẹ́ẹ̀ wà pẹ̀lú mi
àyà alákọ̀ọ́kọ́ àwọn tó sọ pé kò dáa kí ni àyà náà wa ta'awanu 'ala al-birri wat-taqwa. Ọlọ́run sọ fún ayé pé ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ ranra yín lọ́wọ́ 'ala al-birri lórí dáadáa wat-taqwa àti bẹ̀rù Ọlọ́run ba wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má ranra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti bára ẹni ṣọ̀tá. Àyà tán mú dá nínú àwọn tán ní ò dáa tán lọ bẹ̀rẹ̀ yí pé ní tí Christian bá ń ṣe Christmas ni àbí ó ń ṣe Easter ni àbí ó ń ṣe kíníkan ni ẹ má kí wọn torí pé ní ẹ ń kún wọn lọ́wọ́ lórí torí tí wọ́n ń ṣe yẹn nínú àgbọ́yé tàwọn àfáà yẹn pé ní kìí ṣe dáadáa Ọlọ́run ní ẹ kún wọn lọ́wọ́ lórí dáadáa ni tí wọ́n ń ṣe yẹn kìí ṣe wà bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ní ẹ kún wọn lọ́wọ́ lórí bẹ̀rù Ọlọ́run ọba ni àyà tí wọ́n mú wá nìyẹn. Àmọ́ àwọn tí wọ́n sọ wípé ní ó dáa àyà tí wọ́n mú àyà mẹ́ta ni ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi yé àyà mẹ́ta ni àwọn tí àyà mẹ́ta làwọn tán sọ wípé ní ó dáa kí ló dé tẹ̀lé kí Christian kí ló tẹ̀lé kí Júù lásìkò ọdún ẹ̀ kẹ́ commiserate ẹ̀ kẹ́ congratulate ẹ̀ lásìkò ìdùnnú ẹ̀ kí ni nǹkan náà kí ni àyà náà. la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid-din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim. Ọlọ́run ní inna Allaha yuhibbul muqsitin. Ọlọ́run ní la yanhakumullahu 'anil. Èmi Ọlọ́run ọba ìkọ̀ fún yín mi ìkọ̀ fún yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí anil ladhina lam yuqatilukum fid-din kúrò lọ́dọ̀ àwọn èèyàn tó já sí pé ní àwọn tí wọn ò bá yín jà tí wọn ò gbógun ti ẹ̀sìn yín àwọn tí wọn ò gbógun ti yín àwọn tí wọn ò lé yín kúrò nílé àwọn tí wọn ò fúnlẹ̀ mọ́ yín èmi Ọlọ́run mi hànà fún yín o àwọn tí wọn ò ní ká ẹ má ṣẹ̀sìn yín mi hànà fún yín o antabarruun sẹ́mọ̀ pé ní bẹ́rù ní tálákọ̀ọ́kọ́ antabarruhum wa tuqsitu ilayhim. Ọlọ́run ní mi kọ́ fún yín antabarruun kẹ́ẹ̀ṣe dáadáa pẹ̀lú wọn wa tuqsitu ilayhim. wa tuqsitu ilayhim kẹ́ẹ̀ṣe déédé pẹ̀lú wọn. Inna Allaha yuhibbul muqsitin. Torí pé èmi Ọlọ́run ọba mo fẹ́ràn kíyàn máa ṣe déédé pẹ̀lú ara ẹni àyà àkọ́kọ́ nìyẹn. Àyà ẹlẹ́ẹ̀kejì wa qulu linnasi husna. wọ́n flag ẹni wa qulu linnasi husna. Ọlọ́run tó wá sọ nínú àyà mi pé ẹ̀yin mùsùlùmí kí ló dé ẹsẹ̀ yìí wa qulu linnasi husna gbólóhùn tó dá ní ẹ wí fún gbogbo àwọn èèyàn ẹ wí gbólóhùn tó dá fáwọn èèyàn ẹgbólóhùn tó dá fáwọn èèyàn ẹgbólóhùn tó dá ibi tá ń lọ lálẹ́ yìí ǹjẹ́ a lè parí ẹ̀ báyìí torí pé ní torí a fẹ́ lọ lè kí mọ́ group nísìn bí a ta bá kí mọ́ group tán a ní láti parí ẹ̀ kí yẹn kó mbẹ̀ torí pé ní ẹ jẹ́ ká fi ìwà láàmọ́ ìwà Ọlọ́run ọba ò fi ẹ̀sìn ròyìn ànábì ìwà lọ́lọ́run fi ròyìn ẹ̀. Sallallahu alaihi wasallam. Ó sì tún sọ pé wà ní ìbọn ìsìtò lè tàbí makarim al-akhlaq. Ọlọ́run gbẹ́mi dídé kí n sọ alápọ̀lé fún yín ni kí n ṣàlàyé dáadáa fún yín so ń ti torí bẹ́ẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run tá bá kírun tán inṣáàlá ta'ala torí ó ní àwọn ẹ̀rí ta fẹ́ mọ́ mú wá tí ó ṣó wípé ní àti àwọn mistake tá ń ṣe inú àwùjọ wa pẹ̀lú àwọn Christian àti Jew àtúnṣe ní Islam wà fún adùn bá iná kalilọ lẹ́kìnù wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.